láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe òun là kọjá òfin. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe ìfẹ́ là kọjá òfin. Gbóhùn tí mò ń sọ ṣùgbọ́n má wò ṣe èmi. Ìfẹ́ ojú ìyẹn kì í ṣe fẹ́ ìmọ̀tara ẹni nìkan. Ìfẹ́ owó ńkọ́ ìfẹ́ tó ní condition èyí kì í ṣe fẹ́ rárá. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe òun là kọjá òfin. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe ìfẹ́ là kọjá òfin. Ìfẹ́ òtítọ́ ìfẹ́ àìṣẹ̀tàn ìfẹ́ tí ó lábàwọ́n òun nífẹ̀ẹ́ ìfara ẹni jì ìfẹ́ tí ò tán ní jẹ́ ìfẹ́ àtọkànwá ìyẹn gan nífẹ̀. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe òun là kọjá òfin. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe ìfẹ́ là kọjá òfin. I love you, yes I do. Do you love me from your heart? Kì í ṣọ̀rọ̀ ẹnu nìkan. You better practice what you preach. I love you, yes I do. Do you love me from your heart? Kì í ṣọ̀rọ̀ ẹnu nìkan. You better practice what you preach. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe òun là kọjá òfin. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe ìfẹ́ là kọjá òfin. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe òun là kọjá òfin. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe ìfẹ́ là kọjá òfin. Kí ló mean pé níbo ni mo gbé fóònù mi sí? Dá mi lóhùn nǹkan tí mo bẹ sọ. Kí ló dé tó fi pick àwọn calls nígbà tí mo ń pè ẹ́? Ìyẹn ni wípé ìwọ náà lè máa fi gbóná ra sọ̀rọ̀ báyìí. Ọ̀rọ̀ tó yẹ kó rọra fi sùúrù kó fi yanjú. Ṣé torí ẹ̀ ni mo ṣe ń pè ẹ́ tó fi pick calls mi látàárọ̀? Anyway, silent ni mo fi fóònù mi sí. Èmi ò sí pẹ̀lú ọkùnrin kankan o. Torí tí ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá ti pe àwọn obìnrin, tá a bá ti gbé call wa, ẹ ti believe pé ọ̀dọ̀ ọkùnrin mi là wà nìyẹn. Èmi ò sí lọ́dọ̀ ọkùnrin mi o. Silent làwọn phones mi wà. Silent ni fóònù ẹ wà. Bẹ́ẹ̀ ni now silent làwọn phones mi wà. Torí wàhálà tí mo ṣe ní school lánàá ti pọ̀ jù. Mo dẹ̀ ní láti silent àwọn phones mi. Mi ì mọ̀gbà tó ń gbé mi lọ. I'm sorry. I'm sorry today. Má rí mi bí ẹni pé mo accuse pé òun kọkùnrin káàkiri. But mo mọ̀ pé àwọn ọkùnrin kan wà tó ń tẹ̀lé káàkiri. Yeah. Orúkọ wọn ni àfojúdi. Sorry there. Kò sí bí obìnrin, kò sí bí ó ṣe lè decent tó, kò sí bí ó ṣe lè try láti kàn wà lóyà sí ẹni tí òun fẹ́ tó, tí àfojúdi bá wà nínú ara ẹ̀. Ìwà tí ó dáa ni, ohun burúkú gbáà ni. Ìfẹ́ mi, kò yẹ kó tún máa ronú báyìí mọ́. Ṣòrí nǹkan tó wà important ni pé níwọ̀n ìgbà tí mo bá ti gba ẹ gbọ́, tí ìwọ náà dẹ̀ ti gbà mí gbọ́, kò sí wàhálà. Of course, I trust you. I trust you too. Thank you. I trust you, baby. I trust you too.
ọ̀rọ̀ kan àti ó important tí mo fẹ́ bá ẹ sọ tí mo fi ń pe àwọn phones ẹ tó fi pick ẹ. ṣọ́rọ̀ náà lè tó yìí. No, kò lè tó ẹ̀. Lóòótọ́ ló jẹ́ pé èmi àti ẹ̀ lájọ promise ara wa wípé ó di àárọ̀ ọjọ́ wedding ká tó jọ ní nǹkan kan papọ̀. Àmọ́ nù ìdílé wa yìí òòṣà kan wà níbẹ̀ tí à ń pe orúkọ ẹ̀ ní Arẹ́májà. Kò sí ọmọkùnrin kankan nínú ìdílé yìí tí ó gbọ́dọ̀ fẹ́ ìyàwó kankan wá sínú ilé tí ìyàwó yẹn máa wá gbé ọmọ àlè kan tẹ̀lé wá sínú ilé. Òòṣà yìí lòdì sí. Àbí kí ọmọkùnrin kankan nínú ìdílé yìí kó tó fẹ́ fẹ́ ọmọbìnrin kan wọ inú ìdílé wa yìí kí ọmọbìnrin náà ti wá ní oyún sínú tẹ́lẹ̀ kó tó di pé wọ́n fẹ́ ara wọn. Ṣó mọ̀ kó possible kí obìnrin ti lóyún sínú kí ọkùnrin má mọ̀? Ìyẹn bò ó. Àmọ́ wọn lọ́jọ́ ló pẹ́ ìpàdé kejì náà àṣepamọ́ ló wà kò sí àṣegbé. Àmọ́ ọjọ́ kíjọ́ tí ọmọbìnrin bá bí ọmọ tó wà nínú ẹ̀ nínú ìdílé yìí òòṣà Arẹ́májà bó ṣe jẹ́ Arẹ́májà tó bẹ́ẹ̀ náà ló jẹ́ Àjàmámàlà. Kò sí nǹkan kan míì ikú lè rí ẹ̀ṣẹ̀ fún ọmọbìnrin náà. Èkejì, ọmọkùnrin kí ọmọkùnrin tó bá fẹ́ fẹ́ ìyàwó wọnú ìdílé wa yìí obìnrin tí a bá fẹ́ fọ́ wọnú ìdílé yìí ó gbọ́dọ̀ ní ìbálé tó bá wá ṣèṣe táwọn méjèèjì bá bára wọn lájọṣepọ̀ lẹ́yìn ìgbà tán ti fẹ́ra wọn tán tóbìnrin yìí dẹ̀ ti já ìbálé ẹ̀ ohun burúkú mi àṣẹlẹ̀ o. Òòṣà Arẹ́májà, òòṣà Arẹ́májà, òòṣà Arẹ́májà, gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ọmọ ìdílé yìí ẹni tó wù mí lọ́kàn tó wù mí lẹ́mìí tí mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó tí ó pa gbogbo òfin mọ́ tí ó tẹ̀lé òfin inú ìdílé yìí òun ló wà níwájú ẹ̀. Oṣù tó bọ̀ òun ni a fẹ́ ṣe ìgbéyàwó. Mo fẹ́ kí o fi inú ṣoyún. Wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgàn ọmọ bẹ̀rẹ̀ nílé aládì. Mo fẹ́ kó fi inú ṣoyún kó fẹ̀yìn gbọ́mọ pọ̀n. Mo fẹ́ kí ọmọ pọ̀ ní ilé wa. Mo fẹ́ kí ìbùkún pọ̀ ní ilé wa. Ọlá ni mo fẹ́ kí ó ya ilé mi. Gbogbo àwọn nǹkan tó kùdìẹ̀kùdìẹ̀ káàtó tí ó bá ti dẹ́sẹ̀ wọnú ilé mi kí ìgbéga àti ìbùkún kó bẹ̀rẹ̀ sí ní ganu ayé mi. Ohun burúkú kò burúkú kankan kí ó má ṣẹlẹ̀ nínú ilé mi o. Kí ìlọsíwájú kí ó máa wà nínú ilé mi. Kí o ṣe? Àlíà! 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 Òòṣà Arẹ́májà! Má wò mí ràn ìyàwó mi ń gbóná! Arẹ́májà! Òòṣà Arẹ́májà ìyàwó mi ń gbóná! Àlíà! Àlíà! Kí ló tó ṣe ṣàlàyé gbogbo ilé fún mi tẹ́lẹ̀? Okay. Wọ́n ti jábàálẹ̀ ẹ̀. Oh my God. Oh my God. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe òun là kọjá òfin. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe ìfẹ́ là kọjá òfin. Gbóhùn tí mò ń sọ ṣùgbọ́n má wò ṣe èmi. Ìfẹ́ ojú ìyẹn kì í ṣèfẹ́ ìmọ̀tara ẹni nìkan. Ìfẹ́ owó ńkọ́ ìfẹ́ tó ní condition èyí kì í ṣe fẹ́ rárá. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé. Báwo lẹ ṣe máa pààkì báyìí? Ẹ kúrò lọ́nà. Ẹ pẹ̀lẹ́ bàbá. No. Ẹ pẹ̀lẹ́ bàbá. Yeah. Bàbá bàbá.
Pẹ̀lẹ́ ọmọ mi. Ẹ kálẹ́ bàbá. Ẹ wo bàbá, ibi tẹ park sí entrance ni entrance ni. Ó yẹ kẹ́ sún mọ́tò yín síwájú ni. Má bínú jọ ta nílé. Èmi ni mo nílé. Ìwọ ló ní bí. Bàbá ti dàgbà, bọ́ ẹ̀yin yẹ kẹ́ lè sọ fún wọn pé ibi báyìí ò ń ṣara ẹ̀ náà. Bàbá ló pàṣẹ. Ibi abẹ́ gbòmí sí ni, ó bí fúnra ẹ̀ lò lálẹ́ wù bẹ́ẹ̀. Fúnra ara mi ni mo dìídì páàkì. Mọ́tò sí bí ìyẹn wájú ilé ẹ̀ tí mo mọ̀. Èmi mo ní káwọn ọmọ dúró sí bí gangan àbí. Fún kí ni? Torí pé mo ti fẹ́ rí ẹ̀ ti pẹ́ ni, mo ti ń ṣọdẹ ó ti pẹ́. Ìwọ ni mo fẹ́ rí. Kò sí nǹkan méjì tí mo fi ń wá ju pé ìfẹ́ tí mo ní sí ẹ lọ. Mo kú ẹ̀mí ìbàjẹ́. Ẹ gbà mí, tí bá tiẹ̀ máa fẹ́ yàn, ṣé ẹ̀yin bàbá arúgbó tẹ ti da arúgbó kùjẹkùjẹ yìí ni máa fẹ́? Mo lè máa láǹfààní ọ̀dẹ̀ tí bèrè gì kí n fi jomi dáadáa mọ́. Mo dẹ̀ lè máa lè gòkè àràfà bó ti tọ́ àti bó ṣe yàwọ́ kí n ṣerú tiẹ̀. Ìwọ tí bá kí ẹ mọ́lẹ̀ máa mọ́ sún ẹgbẹ́. Wàá kú lálà, wàá kú lẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀, wàá kú lálà, wàá kú lẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ ìbẹ̀ kú lálà. Jẹ́jẹ́jẹ́jẹ́ kú lẹ́lẹ̀ ọmọ. Wóyí àtàrà mo tí wojú mi ò kú bẹ̀. Àwọn ọmọ tó ń ṣeré tó gbé àtẹ́gùn dà yìí, ó ti tó kó fi kan bò wọ́n kó tutù bàbá àpawọ́. Ṣé mo lè fẹ́ tì wọ́n wọlé? Àbórí jẹ́ bẹ́ẹ̀ fà. Akọ́ṣe ẹ̀kọ́ ìburúkú lọ́jà yẹn. Ẹ̀yin bàbá. Gbogbo ará àdúgbò. Ẹ̀yin ará àdúgbò. Bàbá ò ṣe Wèrè o ti rọ́ mi jù, o ti rọ́ mi jù. Ta ló fẹ́ wa mọ́tò ẹ̀ sí kí ẹ̀ sí ká? Ẹ̀yin ò ṣe dúró. Àwọn olórí burúkú jàtijàti. Can you imagine irú bàbá tó ti fẹ́ kú yìí? Olórí burúkú gate man. Mo mọ̀ pé tí màmá sùn nílé bẹ́ẹ̀. Ìgbà tí má fẹ́ da ọ̀nà bá yẹ jù. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe òun là kọjá òfin. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe ìfẹ́ là kọjá òfin. Ìfẹ́ mi, kí ló ṣe é? Kí ló ṣẹlẹ̀? Ìwọ ni náà. Ní kí ni? Ìwọ ló tì mí tí mo fi orí ṣe léṣe bá. Èmi tí ẹ. Nígbà wo ni ẹ? Ìwọ ló tì mí ní alẹ́ àná. No. Akọ́ṣe ẹ̀kọ́ ìburúkú lọ́jà yẹn. Ẹ̀yin bàbá. Fimi o, àbí ìwọ ni. Èmi ni bàbá àgbàlagbà tó ti lu mọ́tò ní alẹ́ àná. We say that. Why now? Why tó fi ń trail mi? Ṣé o mọ̀ wípé nǹkan tẹ́ ṣe lánàá yẹn? O mọ̀ pé risky gan ni? Dùn. Bí mo ṣe pariwo léyìn lórí yẹn, tí àwọn èèyàn bá jáde, kí ló fi òpó lè ṣẹlẹ̀? Ìtorí ẹ̀ làwọn náà ṣe tètè gbẹ́sẹ̀ wá sọ̀rọ̀ kó tó di pé irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Fi mí hàn. Ìfẹ́ mi ṣe kí n sòótọ́ ọ̀rọ̀ fún ẹ. Ó try gan. Ó fa ìfẹ́ tó tàbà mí. Ó kan àyà mi gangan lọ́wọ́. Àtìgbà tó ti wọ́ bẹ́ẹ̀, ó ní mi ò ti mọ tí mo ń ṣe mọ́ dáadáa. Àtìgbà tó ti bà mí ní ọkàn àyà, ó ní gbogbo ojú ọ̀nà tí mo mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó ní mi ò dábẹ́ mọ̀ mọ́. Àfi ojú ọ̀nà tó bá sọ fún mi pé ọ̀nà rèé, ibẹ̀ ni mo gbà lọ. Àtìgbà tí ọ̀fà yìí ti bà mí, mi ò máa ti ní ọpọlọ kankan mọ́.
tó jẹ́ pé kìkìdá ọ̀rọ̀ ẹ̀dẹ̀ kan ni mo rọ. Ó fà fẹ́ bà mí débi pé mi ò fi àyè lẹ̀ fún ẹnikẹ́ni bó ṣe lè wò kó rí. Ó fàyè lẹ̀ fún ọ ní ọkàn mi. Ìwọ Àlíà, ìwọ nìkan ló jọba lọ́kàn mi. Mo bẹ̀ ẹ́ jọ̀ọ́, ó dẹ̀ máa hurt mi. Má ṣe nǹkan tó máa bà mí nínú jẹ́. Má break heart mi. Torí tó bá break heart mi, ó ti pa mí kékeré nìyẹn. I swear. Ìfẹ́ mi, ṣorí ọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí kò ń ṣèwọ nìkan ló bá wí o. Àwa méjèèjì báyìí ló jọ ń bá wí. Torí pé kíni bó ṣe ń ṣe ẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe ń ṣe mí náà. Baby, I love you. Sweetie, I love you more. Pẹ̀lẹ́ díẹ̀, jẹ́ pẹ̀lẹ́, jẹ́ kí bí pé dọ́kítọ̀ mi. Jẹ́ kí sáré bá ìpè dọ́kítọ̀ mi, ó lè wá àtàǹtì. Má waste time dọ́kítọ̀ ẹ̀ láti wá síbí. Torí kò sí nǹkan tí dọ́kítọ̀ fi wá fún mi níbi tó lè bá mi lára. Ohun tó lè jẹ́ kí n wá okay, owó ẹ̀ ló wà. Hello, Kubura. Báwo ni? Eh? Eh? Ah! Yeah! Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀? Mo dá ló pè mí sí. Wọ́n ní wọ́n rí mi sí òkú. Èmi àti Dádì dé ṣe ìṣòro tán láìpẹ́ yìí ni o. Wọ́n sọ kọ́kọ́ fún mi. Ó sọ kọ́kọ́ fún mi, ọkọ làwọn máa pè mí padà ní. Bóyá wọn ò fẹ́ sọ fún ẹ lórí fóònù rẹ̀. Possibility wà kó jẹ́ pé ọmọdé yẹn kọ̀tọ̀kọ̀tọ̀ ló ń sọ. That's true. Ò kí n parọ́ ọkọ mọ́ yan. Ẹni ọmọdé ò kí n ṣe oníkọ̀tọ̀kọ̀tọ̀. Èmi náà sọ, ara mi ò balẹ̀ látàárọ̀. Ikú. Alimotu. Ọ̀gá o. Alẹ́ àbọ̀rọ̀ kò ṣe rí nìyẹn. Bóyá lówó, bóyá lọ́lá, bóyá nípò. My dear, bóyá lọ́mọ. Kódà ọ̀run tí à ń sọ yìí, bóyá ní fún gbogbo wa. Nǹkan kan tó certain tó máa dé bá everybody ò ní kú. Ohun tó jájọ bẹ́ẹ̀ ni kí Ọlọ́run fi kú rí kó fi pa gbogbo wa. Ara mọ́mì ti yá náà, ara mọ́mì ti yá. Òbí, àìsàn kan náà pè ní ikú. Bẹ́ẹ̀ kẹ̀lẹ̀ rí ikú òkú àìsàn. Wo,
ẹni tí méjèèjì tẹjọ jẹ èdè ní alẹ́ ó lè dárò ọjọ́ kejì kẹ́ má jọ pèdè èèyàn lè ṣàìsàn fógún ọdún ọgbọ̀n ọdún kó dẹ̀ má ti torí ẹ̀ kú bó ṣe wù Ọlọ́run ló ṣe ṣe ọ̀la ẹ̀. It's alright. Kọ́lọ́n tí wọ́n sáfẹ́fẹ́ rẹ̀ ni. It's alright. Daddy, èmi ti ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́. Bẹ́ẹ̀ni. Ọkùnrin ni wọ́n bá ṣọ̀rẹ́ ni. Yes, Daddy. Yàtọ̀ sí àwọn ọ̀rẹ́ mi obìnrin tẹ́tí mọ́. Yes, mo mọ̀ pẹ̀lú Síre, mo mọ̀ Àánú, mo mọ̀ the other one tí ò ga ẹ̀ yes. Daddy, ẹ ti ẹ bèrè orúkọ ẹ. Kí lorúkọ ẹ? Fi mí hàn. Bámidélé. Atọ́kùn ètò ìṣọ̀kan lórí tẹlifíṣàn. Ẹ mọ̀ mi sá. Ta ni o mọ̀ ẹ́? Daddy. Ta ni o mọ̀ Fi mí hàn Bámidélé sọ̀rọ̀sọ̀rọ̀ lórí tẹlifíṣàn? Wo ọmọ mi, Ọlọ́run tó ti fi ẹ́ hàn tó sọ ẹ́ di ìlú mọ̀ọ́ká kò ní pa ẹ́ rẹ́. Àmín. Sórí orúkọ náà wà ní bàjẹ́. Ọlọ́run tó wá ṣe tiẹ̀ bẹ́ẹ̀ á ṣe kí ni o kò ní fi àwa náà pamọ́. Àmín. Guys, enjoy yourself. Thank you, Daddy. Thank you. Thank you, Daddy. Love you. Ṣé wàá rí i pé Daddy mi nice gan? Má tiẹ̀ bá mi sọ kankan mọ́ mo ti di ọba bí mo ṣe wà yìí o tó bá wọ̀ mí mo lè ṣe ìbẹ̀rù kankan mọ́. That's my baby. ǹjẹ́ yìí gbà kan ni mò ń gbàdúrà sí báyìí. wọ́n ló jẹkún olóòjẹkún bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ọ̀nà fún ẹ ló ń dún jẹkúnjẹkún yìí. díẹ̀ bí ti báwo. ohun tí mo sọ náà ti yẹ má bínú jẹ́ sáré sọ̀tàn kékeré kan fún ẹ. bàbá àgbẹ̀ kan ló dààmú láti roko àròjẹ ó dààmú gan láti pa ẹ̀gàn ìgbà tó ṣe gbogbo yẹn tán ó gbé àgbàdo bó ṣe ń gbé àgbàdo tán bá ìbẹ̀rù tó wà lọ́kàn ẹ̀ ni pé báwo ni àwọn ètò ni wọ́n ṣe ní wá tú àgbàdo tó ń ti gbẹ̀yìn báwo náà ṣe ní tú jẹ ó bá wọ aṣọ ó tayé ká àgbàdo yẹn àgbàdo bẹ̀rẹ̀ sí ní dàgbà ó bẹ̀rẹ̀ sí ní yọ ọmọ lórí ìbẹ̀rù àwọn ìgàrí bá tún wà lọ́kàn ẹ̀ pé ìgàrí àtọ̀yà wọn ló jẹ méjì míì tí wọ́n nífẹ̀ẹ́ sí jùjù àgbàdo lọ ó bá tún wọ aṣọ míì tó tóbi ó bá tún tayé ká àgbàdo yìí àsìkò kórè dé àwọn
àwọn àgbàdo ti yọ ọmọ bàǹtì èyí tó tiẹ̀ gbọ́ ọmọ méjì pọ̀ gan pọ̀ lára wọn ibi tí mo ń lọ nìyẹn inú ẹ dùn ayọ̀ àgbẹ̀ kún àgbàdo olúgbọmọ méjì pọ̀ yìí kí ló ń fẹ́ ṣe pẹ̀lú àwọn àgbàdo yìí o kò lè tó yẹn kí àgbẹ̀ súnmọ́ bíi tí àwọn àgbàdo tó gbé ọmọ méjì pọ̀ kó tún wọn wo. orí ẹ ti pé ohun tó ṣe nìyẹn ó súnmọ́ di wọn bí àgbẹ̀ ṣe ń débẹ̀ láti tu wò tó ń fa epo tó ń fa ya kúrò lára ọmọ àgbàdo ìrètí àgbẹ̀ ní kó rí àgbàdo tó so bàǹtìbàǹtì àmọ́ fúlùfúlù lásán ló wà nínú epo tó ya. ìyẹn dẹrù àkìtàn nìyẹn o. ó dẹrù àkìtàn nìyẹn alórí ẹ pé èmi làgbẹ̀ ìwọ ni mo fi wí àgbàdo àwọn ọkùnrin tó ń lé ẹ káàkiri tí wọ́n ń dẹ̀ ẹ́ láàmú tán sọ wípé àwọn fẹ́ fẹ́ àwọn ni mo fi wé ìgàrè ẹtu àti ọ̀yà tí wọ́n fẹ́ tu àgbàdo tá a gbìn. ìgbà tí àgbẹ̀ tó máa ya epo tó wà lára ọmọ tí àgbàdo gbé pọ̀n tó fi bá fùlùfùlù níbẹ̀ fùlùfùlù tó ń dààmú àgbẹ̀ tó jẹ́ pé gbogbo wàhálà tí àgbẹ̀ ti ṣe ibẹ̀ ló ti rí kó já sásán fùlùfùlù tí ò níyè nínú òun ni mo fi wé Moise. Moise. Yes. fi mí hàn àlá tí ò lè ṣẹ ṣé bí mo ti sọ fún yín pé kò fi ọ̀rọ̀ yìí kò fi rọrí sùn. mo ti fi rọrí mo ti fi sùn àlákàlà ni mo fi lá ṣó ti yẹ kó nítumọ̀ kankan sí mi rárá and for the last time ṣó fẹ́ gbọ́ kí nìkan tó wà láàrin wa àti Moise. àròmàlà lọ́gànjọ́ tẹnu apẹ ló fẹ́ gbọ́. tẹnu apẹ yẹn gangan ni mo fẹ́ gbọ́. ṣòro fi mí hàn àgbà tó jẹ ọkùnrin ó ní kí tinú gbénú kí tìta kó gbé ìta. Good day. Seriously, gbogbo nǹkan tí mò ń kà kò rí mi rárá. Aliyah ò jẹ́ kí n concentrate. I really don't understand her. mi mọ̀ pé wọn náà sọ bẹ́ẹ̀ o. Kò lè yé mi. kò sẹ́ni tó mẹ̀dí ayọ̀ bí ẹni tó mú kàn ìwé ìdáná. ẹ fún mi 2 minutes. Hello ìfẹ́ mi. Mi ò wá òkè rárá o. Mo dẹ̀ mọ̀ wípé torí ọ̀rọ̀ tèmi àti ẹ̀fà olùṣiṣẹ́ ń bínú sí mi. Are you sure? Tó bá wá jẹ́ wípé lóòótọ́ ni ò bínú sí mi mọ́, tí inú ẹ̀ ti yọ sí mi, mo fẹ́ kí o máa pọ̀ kí o wá wà pẹ̀lú mi báyìí. Ìwọ náà ṣàmọ̀ pé final exam ni mo ṣe, and I'm sure pé o ò ní fẹ́ kí gbogbo wàhálà mi kó já sásán. Tó bá ti rí bẹ́ẹ̀,
mo fẹ́ kí wá wà pẹ̀lú mi báyìí torí mi ò rí nǹkan kan kà ọ́. Oh, she go, my dear. Thank you so much. Oh, let's go. Mama expected. Alia. Yes. Ọjọ́ wo gan-an ló fẹ́ yọkùn lọ́rùn bọ̀bọ̀ yìí? Wo, kò yé mi náà o. Ẹ̀yin ọ̀rẹ́ mi, kò lè yé mi. Ẹ jẹ́ máa kàwé wa lọ. O, a lè kàwé sí àìṣe. Ṣẹ́rí, èmi gbọ́ gbogbo àlàyé tí yín o. Ẹ̀rá ń wù mí kí ẹ̀yin náà kẹ́gbọ́ tẹ̀mí. Ṣẹ́rí wedding tí à ń múra sílẹ̀ dé yìí. Gbogbo owó tí ẹ ń sọ pé ẹ fẹ́ ná yẹn, ìyá ni kẹ́ fi sọ́wọ́. Nǹkan kí nǹkan tá a bá máa ṣe lórí wedding yẹn láti ìbẹ̀rẹ̀ dé òpin, èmi kì í ní àgbè. Owó kówó tó bá wù tí ẹ wá ti ń fi pamọ́ pé ẹ fẹ́ ṣe wedding, ẹ̀yin ṣe wedding tán kẹ́ máa ná yẹn nù lé yín. Àbí? That's my daddy. Ẹ ní dàgbà yàsà. Ẹ dàgbà títí ẹ máa fi ọwọ́ pa ewu báyìí ni. Ìbànújẹ́ ò ní dé báyìí. Ẹ pẹ́ fún wa. Daddy, ohun tí ẹ sọ, ohun mi púpọ̀. Àmọ́ ibì kan wà ń bẹ tí ó fi bá mi lára mu. Ṣé rí ìgbéyàwó tí mo fẹ́ ṣe, ó wù mí láti ṣe ni, kì í ṣe pé wọ́n force mi láti ṣe. Daddy, ẹ jẹ́ kí n gbìyànjú agbára tèmi kẹ́ support mi ni. Rí pé mo appreciate ọmọ tí mo fẹ́ fẹ́. Mo fẹ́ ṣe ojúṣe mi lórí ẹ̀, kí ọkàn mi lè máa ṣàdúrà fún mi pé mo mọ iyì àti mo ṣe ẹ̀tọ́ lórí ìyàwó tí mo fẹ́ ni. Ẹ jọ̀ọ́ Daddy, tẹ́ bá sọ pé kí n má ṣe anything sìn, mi ò ní appreciate ẹ̀ tó bó ṣe yẹ, mi ò ní mọ rírì ẹ̀. Ẹ sá, ẹ jẹ́ kí n gbìyànjú agbára mi sá. Ẹ má bínú sá. Fèmí ọ̀, àwọn Yorùbá bọ̀ wọ́n ní igba ẹkẹ́ ní fọwọ́ ti lé. Wọ́n ní igba aláàmù ní fọwọ́ tẹ̀gbẹ́ ògiri. Igba ire afọwọ́ tiẹ̀. Àmín. Igba ire ní igba tiẹ̀ ló máa jẹ́. Àmín, àmín. Tí ẹ ò ní dìbàjẹ́ o. Re ní láyé yìí. Aliyah. Yes, Daddy. This guy tí Ọlọ́run ti sí ẹ nígbà yìí is a good husband. Thank you, Daddy. He is not a gold digger. Ọlọ́run ní yá yín. Àmín. Fèmí ọ̀, ṣé wàá rí owó tó ló fẹ́ ná ní ọjọ́ ìgbéyàwó yẹn tí mò ń sọ tó jẹ́ ń sọ tèmi yẹn, àjọ máa tàkà ni. Wàá ná tí ẹ máa ná tèmi. Daddy, ẹ má jẹ́ ká lọ síbẹ̀. Wọ́n tó ń sọ ni wọ́n ní erin máa ń fọn kọ́mọ ẹ̀ náà fọn, ìwọ jẹ́ àjọ fọn. Daddy. Ẹ wo bí ṣe rí òwe burúkú ni pé erin fọ ọmọ ẹ̀ kan fọ. Ẹ jẹ́ kí erin máa fọ. Ẹ jẹ́ kó ọmọ tọ́jú fèrè tiẹ̀ tó fẹ́ fi fún yẹn kó tọ́jú ẹ̀ sábẹ́. Ẹ wo burúkú ni Daddy ẹ máa fọ ọmọ ẹ jẹ́ kí mi dákẹ́ náà. Thank you, sir. Thank you, sir. Okay, it is well. Yeah, It is well. Thank you, sir. O ti pe Daddy. Yes, mo ti pè wọ́n. Wọ́n náà máa bá first flight dé láàárọ̀. Gbèsè lẹ́nu. Bọ̀ kí ló dé tó ń ṣe báyìí? Kí ló ṣe ẹ́ náà? Bó ṣe ń dá mi lóhùn, ó ń yà mí lẹ́nu. Nǹkan kan ṣe ẹ́. Kò sí nǹkan kan, wọn kàn feel alright. Oh, all right. Adé fẹ́ ṣe wedding lọ́la. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Àbáwọn ọ̀rẹ́ wà lẹ́nu. No, wọn sílẹ̀, mo wọ́n wọn kọ́ lọ bá mi gẹ́tì àwọn kankan wá.
láti ọjọ́ tí mo ti mọ̀ ẹ́ mi ò rí ẹni room báyìí ṣó ti yẹn ń sìn mi lè wá alright pẹ̀lú nǹkan tí mo rí lára ẹ̀. fi mí hàn kí ló tó fi ṣe báyìí. ṣé bó láwọn ọ̀rẹ́ ò sí. ìgbà táwọn àsínlé ń kọ́ ó ti gbàgbé ni ó ti gbàgbé àdéhùn pé ó di àárọ̀ ọjọ́ ìgbéyàwó wa ká tó ṣe wa láṣọ rọ̀ èmi fẹ́ ọgbẹ́ léyìí o. mo rántí náà mo fọwọ́ kàn ẹ́ lórí mo mú wọn lọ sí ibi àyà aya nìkan ni mi ò fọwọ́ kàn ẹ́ láti gbà tèmi àti ẹ̀ ti mọ́ra kò special nǹkan tó special ní gbogbo ilé tí mò ń ṣe yóò dẹ̀ kára mọ́ ẹ kí ni ìyàtọ̀ láàrin ẹ̀mí àtọ̀la. fi mí hàn ènìyàn láti fi èèyàn ní sùúrù. ní sùúrù. fi mí hàn kí ló dé náà báwo ló ń ṣe báyìí. mi ò fẹ́ o àti ọjọ́ tí aláyé ti dáyé nílé ọkùnrin ni obìnrin ti máa lọ bá jẹ́ kó dára. ṣe kó bí àmì ò ní sùúrù ṣé bí mo mọ̀ pé 5 lájọ sọ 5 o'clock ní fẹ́ẹ̀rẹ̀ lájọ sọ pa máa ṣe. jáde kí lè ra mọ́ ọ. mo ti ń jájú ó dà pé bó ṣe ń pariwo tó ló ṣe ń síkì sí. mo dẹ̀ fẹ́ make her happy. ṣé nǹkan tó máa ń jẹ́ kí wọ́n happy lélẹ̀. tó bá gbàgbẹ́ náà lọ́kàrẹ́ ṣàtìyá ni àbí mo fẹ́ ròmù kankan fún ẹ rárá ṣó ti gbọ́. So with there, are you happy now? I'm happy. Are you happy now? I'm happy. Mo dẹ̀ lọ síbi ẹni pé bóyá kì í fọwọ́ rárá wa lára tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣebí nǹkan tó kù tí mi ò ṣe náà ni pé mi ò fọwọ́ tẹ ayé rí. Kò sí nǹkan tí mi ò ṣe náà, ṣáà ti kìsì dáadáa. Èmi ò ṣáà ní sí owó kílẹ̀ ọ̀la mọ́. Kílẹ̀ ọ̀la iṣẹ́ àti ẹ̀mọ́ náà ni mi lè mára dùn mọ́ rárá. Jẹ́ kí n tètè máa lọ. Ọ̀la ṣe é. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe òun là kọjá òfin. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe ìfẹ́ là kọjá òfin. Gbóhùn tí mò ń sọ ṣùgbọ́n má wò ṣe èmi. Ìfẹ́ ojú ìyẹn kì í ṣèfẹ́ ìmọ̀tara ẹni nìkan. Ìfẹ́ owó ńkọ́ ìfẹ́ tó ní condition èyí kì í ṣe fẹ́ rárá. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe òun là kọjá òfin. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe ìfẹ́ là kọjá òfin. Ìfẹ́ òtítọ́ ìfẹ́ àìṣẹ̀tàn ìfẹ́ tí ó lábàwọ́n òun nífẹ̀ẹ́ ìfara ẹni jì ìfẹ́ tí ò tán ni jẹ́ ìfẹ́ àtọkànwá ìyẹn gan nífẹ̀ẹ́. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe òun là kọjá òfin. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe ìfẹ́ là kọjá òfin. I love you, yes I do. Do you love me from your heart? Kì í ṣọ̀rọ̀ ẹnu nìkan. You better practice what you preach. I love you, yes I do. Do you love me from your heart? Kì í ṣọ̀rọ̀ ẹnu nìkan. You better practice what you preach. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe òun là kọjá òfin. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti gbé ṣùgbọ́n ó ṣòro láti ṣe ìfẹ́ là kọjá òfin. Mo fẹ́ràn rẹ lótìítọ́ látọkàn mi. Ṣó o fẹ́ràn mi lótìítọ́ látọkàn rẹ? Ó bá rò ó, ọ̀rọ̀ ìfẹ́ gbèrò. 5:30 5:30 mo ti ń expect ọmọ ẹ láti tó 5. Kí ló ṣẹlẹ̀ gan-an?
fóònù ẹ̀ wà available. Kí ló ń ṣẹlẹ̀ báyìí gan? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Alia. ṣẹlẹ̀ tí wàá rò dáadáa báyìí. Mo ti rò bákan. Owó díẹ̀ náà mo wò bákan rí pé ọmọbìnrin tó ń dààmú lórí pé òun fẹ́ wà yìí.
ìtẹ̀tàn kọ́ ìfẹ́ gan lónìí. At last. Òòṣà arẹ́májà bó ṣe jẹ́ arẹ́májà tó bẹ́ẹ̀ náà ló jẹ́ ajàmámàlà. Kò sí nǹkan kan míì ikú lè rí ẹ̀ṣẹ̀ fún ọmọbìnrin náà. Èkejì, ọmọkùnrin kí ọmọkùnrin tó bá fẹ́ fẹ́ ìyàwó wọnú ìdílé wa yìí, obìnrin tí a bá fẹ́ fọ́ wọnú ìdílé yìí ó gbọ́dọ̀ ní ìbálé. Tó bá wá ṣe ìṣe táwọn méjèèjì bá bára wọn lájọṣepọ̀ lẹ́yìn ìgbà tó ti fẹ́ra wọn tán, tóbìnrin yìí dẹ̀ ti já ìbálé ẹ̀, ó burúkú mi àṣefàfẹ́ bà mí débi pé mi ò fi àyè lẹ̀ fún ẹnikẹ́ni bó ṣe lè wò kó rí. Mi ò fàyè lẹ̀ fún ọ ní ọkàn mi. Ìwọ Àlíà, ìwọ nìkan ló jọba lọ́kàn mi. Mo ń bẹ̀ ẹ́ jọ̀ọ́, ó dẹ̀ máa hurt me. Má ṣe nǹkan tó máa bà mí nínú jẹ́. Má break heart mi. Torí tó bá break heart mi, ó ti pa mí kékeré nìyẹn. And for the last time, ṣó fẹ́ gbọ́ kí nìkan tó wà láàrin wa àti Moise. Àròmàlà lọ́gànjọ́ tẹnu apẹ ló fẹ́ gbọ́. Tẹnu apẹ yẹn gangan ni mo fẹ́ gbọ́. Ṣòrí fi mí hàn, àgbà tó jẹ ọkùnrin, ó ní kí tinú gbénú, kí tìta kó gbé ìta. Good day. والآن مع الشريط 12 لسور غافر، فصلت، الشورى، الزخرف، الدخان، الجاثية. وإذا قرئ القرآن tí ní àdẹ́gbà àmì ẹ jọ̀ọ́ ní èyí ojú ìrírí o kí ni tó fẹ́ kí n ṣe fún yín. Alájà ní ìsọ̀rọ̀ wa là bẹ̀rẹ̀.
Muisi dẹ̀ ti jáde o. Ó ṣe jáde nsìn. Mo rò pé ẹ pé kẹ́ tó máa bọ̀ wípé ẹ̀ ń bọ̀ lọ́dọ̀. Torí mo mọ̀ pé tẹ́ bá pe Muisi á dúró dè yín. Ẹ jọ̀ọ́ alájà, bo ni Muisi sọ wípé òun. Ó lóun fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ òun kan ni. Ọmọ ní Muisi ò sí ilé. I wish to be like. I wish to be like. I wish to be like. Kí ni lè? Kí ló fà á rí? Alájà, for the last time, láàrin èmi àti yín àtọlọ́run tí mo mọ̀ pé ń sìn, nobody Muisi lọ. Bàbá mi ò parọ́. Muisi ò sí inú ilé yìí. Àti pé ẹjọ́ kí ni Muisi ṣe tó di oníbọn? Alájà, ẹ ń béèrè question lọ́wọ́ mi. Ṣé kìí jẹ́ bí Google mi? Kí ló dé? Ìyá mi lé mi. Mo ti wọ everywhere, bọ́ọ̀lù sí mi. Mi ò parọ́. Kò sí Muisi nílé. Allah! Alájà. Àwọn tó ṣe wẹlé wọ́n tún lè padà wá. La ilaha illallah. Muhammad Rasulullah. Sallallahu alaihi wasallam. Káwọn olúwẹ̀lì dọ̀rọ̀ nǹkan báyìí wọ́n mú yìí sí. Ewu kí lè lè báyìí. Èyí mọ́ bá lọ ó ti sùn ọmọ. Alájà. Ó dàbí pé mọ́tò tó wà lẹ́yìn wa yìí. Ó dàbí pé wọ́n ń ṣe wá. Ewo. Ojú máa ní. Àti àárọ̀ ló ti ń tẹ̀lé wa. Inú wọn rí. Wọ́n náà dín kí bí àwọn tó pàlà jáde lé báyìí náà. Kí ló fi ń tẹ̀lé wa báyìí? Mi ò mọ owó ṣáà máa lọ. Má dúró. Police station wọn ló wà ní òsítà lè sáré yẹ̀ sí àwọn pípé ìsáré. Wọ́n tó máa ṣẹlẹ̀. Bàbá ti dé nǹkan tó tí èrò pọ̀ sí. Àdúrà ni wọ́n. Ṣé o ti gbọ́? Wàhálà kó sí báyìí lọ́lọ́. Mo ṣàrọ̀ ra. Àbí tálá lè pè é. Kò sí bí jẹ́. Máa lọ bẹ́ẹ̀, máa lọ. Wọ́n pè mí. Tó bá yà tó lè yà ká yà. Yàmi. Jadi mọ́tò ọmọ akẹ́kọ̀ọ́ nípa àwọn onímọ̀ orí mọ́tò ọmọ jẹ́. Malo bẹ́ẹ̀. Malo. No, ibi gba left. Báyìí kó jà báyìí. Malo.
mi ò sáré kankan. má sá lọ wẹrẹ. mo ṣàwọn mọ́tò èmi kọ́. báwo ni mọ́tò ẹ̀ lọ inú mọ́tò ẹ̀ lọ inú mọ́tò ẹ̀ bọ́sí mi inú mọ́tò ẹ̀ ṣídà tó bá pariwo tí bá gbọ́ pẹ́kẹ́ lọ́wọ́ mọ́tò ẹ̀yin wèrè ẹ̀rọ gbẹ́lẹ̀ sá lọ ni. Rotimi, ẹ kúṣẹ́. Ẹ kú akitiyan yín lórí àwọn ọ̀dàlẹ̀ wọ̀nyí. Àlíà, àṣẹranko lásánlásán ni ẹ tó dáṣọ èèyàn bọ́ra. Ó máa ṣe o. Erin mi máa kú sígbó ẹ lọ́bẹ̀ o. Irú ẹ̀ èèrà ń gbérin ṣubú. Ó tàn mí títí mo wọnú fẹ́. Àṣé gbogbo ìta ṣe látijọ́ yìí aṣọ ń tàn mí ni. Àlíà, àṣẹranko lásánlásán ni ẹ tó fi aṣọ èèyàn bora. Ó máa ṣe irú ẹ̀ lọ́lọ́run lò láti lò nínú ìgbésí ayé mi láti fẹ́ máa pa mí lẹ́kùn. Irin mi wá kú sígbó ẹ̀ lọ́bẹ̀ látọwọ́ ẹ̀ wọ́. Àṣé gbogbo ìdájọ́ ṣe látijọ́ ẹ̀ aṣọ òun mi ṣeré ni. Ìfẹ́ tí mo ní sí ẹ òun fi ojú ẹ̀ gbolẹ̀. Èmi àti ẹ ti jọ ṣèpinnu pé a fẹ́ ṣe ìgbéyàwó ayé tí mo ọ̀rọ̀ tí mo gbogbo àwọn èèyàn tí mo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ẹgbẹ́ mi ti sọ lórí rédíò tẹlifíṣàn káàkiri. Àwọn tó gbé kọ̀ọ̀kan púpọ̀ nínú wọn tó jó lólùfẹ́ mi ti dé nítorí ìgbéyàwó tiwa. Àṣé ẹ̀tàn lásán òun ló ń tàn mí. Àlíà, orúkọ ẹ ti korò lẹ́nu mi. Mi ní rántí orúkọ ẹ sí nǹkan gidi mọ́. Mo fi ìfẹ́ mo fi bá ẹ lò. Àlíà, mo ní ìfẹ́ ẹ. Ó wá fi ìfẹ́ náà ó fi ní mi lára. Ó fi ní mi lára nìkan kó o ti fi bà ayé mi jẹ́. Ó fẹ́ fi bà ayé mi jẹ́. Ohun ọkọ ló wúlò, ó ti rún ayé mi mọ́lẹ̀ pátápátá ni mo dẹ̀ sọ fún ẹ. Mo sọ pé omi ìfẹ́ tí o fẹ́ fún mi ni kí o má jẹ́ kó korò lẹ́nu mi. Ó pàpà sọ́ di irú òjò wá ń ṣọ́ mi káàkiri ara. Fẹ́ bó aṣọ lọ́rùn mi. Àwọn aráyé ń wò mí bí ẹni ẹ̀yẹ. Ó wá bọ́ mi ní aṣọ sí ìhòòhò. Ìfẹ́
kí ayé kó rẹ̀ sí mi. Alia ẹ̀sìn mi ló fẹ́ kí wọ́n rí. Mi ní jẹ́ kó sí láàyè nígbà tí o bá fẹ́ jẹ́jẹ́ mi lójú àwọn èèyàn. Mi ò jọ̀dọ̀ ẹ̀yàn wá bínú sí mi. Bínú sí mi ṣe é ṣù. Keep quiet. Arẹwà ọkùnrin ọbẹ̀ fún lábàtà oyè ọbẹ̀ tí ó mílò òmùkú síbẹ̀. Ọkùnrin kí ọkùnrin tó bá ti orí ẹ̀lẹ̀ kankan. Mo promise ẹ pé màá pa ẹ́ sí ibi tí obìnrin tó pọ̀ ti ń ṣe irun. Kò sí bí ìtò ṣe ní gbọ̀wọ́n wọ́n á lè tọ́ sí orí sáré ẹ̀. Ìní ni kò ní dọ́là. Ọ̀gbẹ́ni o nǹkan ẹyọ nǹkan tó kù nígbésí ayé mi tí mo fẹ́ràn jù òun ló ti mú kúrò lọ́nà ẹ̀. Má ṣe wá sí mi. Ìtú tó fẹ́ pa lọ́wọ́ ẹ̀ ni mo fẹ́ rí. Ìjọba pàmò yìí sí jọjọ. Shoot. Shoot. Alaska. Dá sí wèrè lórí dúdú ẹ lórí, dá sí lórí. Go. Congratulations. Má bínú pé mo pé ṣe ti bọ̀jọ́. Kí ló dé náà? Tí ẹ náà mo ṣe. Ó ti kẹ́mi mi sókè. Kí ló dé tẹ̀mí fi wà lókè tẹ́lẹ̀? No mind. Okay. Congratulations, baby. Thank you, dear. Sweetie. I love you. I love you, mother. You're pushing me into wild. Ó yára láti sọ bẹ́ẹ̀ ló yára láti pè ṣùgbọ́n ó ṣòro láti ṣe òun là kọjá òfin. Ó yára láti sọ bẹ́ẹ̀
ló yára láti pè. ìbànújẹ́ ò ní dé báyìí títí ayé máa fi parẹ́ ojú ò ní tiẹ̀ ojú ò ní tiẹ̀ nítorí pé o dojú tì mí lọ́dọ̀ ẹbí mi lọ́dọ̀ ará mi lọ́dọ̀ èmi fúnra mi pàápàá jùlọ lọ́dọ̀ òòṣà rẹ̀ májà ò jẹ́ kójú tì mí ìbànújẹ́ ò ní dé báyìí torí ojoojúmọ́ lè rún bà mí mi ò ẹ́wà lè rò wípé o lè wà ní ìbálẹ̀ pé fájìn ni ẹ̀ ó dẹ̀ di pé mo débẹ̀ mo kànlẹ̀kùn kó tó di pé mo já sọ́hún wá ìpè mi ni mo já ìbálẹ̀ ẹ̀ èmi ni mo wá dẹni tó ṣakọ tèmi náà lè sọ pé ìyàwó tí mo fẹ́ sílé èmi ni mo kọ́kọ́ rí òwú ẹ̀ rí kò dẹ̀ sẹ́lòmíì tó máa gorí ẹ̀ títí láéláé ìbànújẹ́ ò ní dé báyìí ó ṣe mo dúpẹ́ o àmọ́ nǹkan tó ṣe nǹkan mi lómi náà pé kí ló wá fa wàhálà àwọn àti maurice tó pọ̀ tó yẹn tẹ́ fẹ́ gbà ẹ̀ nínú ṣáájú ọjọ́ kó tó di pé mo fẹ́ kú gbọ̀ngàn ẹ́. Simeon. kò sí nǹkan láàrin àwọn méjì. lóòótọ́ ni ṣé orí gbogbo bí a ṣe rìnrìn àjò ìfẹ́ wa tí ìwọ ọjọ́ ìní fífẹ́ wálé ẹni tó ṣe àtúkọ̀ ẹ̀ lélẹ́yìí o ṣe yẹn ọmọkùnrin. bèbè ti báwo Simeon òótọ́ ló sọ fún ẹ pé gbogbo àwọn régele tá à ń ṣe látijọ́ ẹ̀ akọ̀fin dún ẹ̀ wò ni pé bóyá ó wà lọ́lé òun àtọkùnrin kan jáde láti inú yàrá àbí pé bóyá wà ń bì kan ẹnìkan á sọ yẹn kó wà nù hotel room pẹ̀lẹ́ nìkan ó wá débẹ̀ ó wá bá tó ìwọ̀n àṣẹ náà jáde nínú yàrá gbogbo àwọn supermarket tó ń tìmọ̀ àti ìrọ̀ṣẹ́ yẹn látòkè délẹ̀ a fi ń dún ẹ̀ wò lásán yẹn pé bóyá in practice nǹkan tó ń preach gbogbo àwọn nǹkan tó máa ń sọ pé bóyá ọkùnrin tí ò bá ní ìfaradà tí ò lè pa nǹkan mọ́ra tí ò ní stomach àti contain ní salt àti ìwọ̀sí oríṣiríṣi kò lè gbé ìgbésí ayé èèyàn gidi pé ọkùnrin tó bá lè ní ẹ̀mí ìfaradà òun ló lè bá obìnrin gbé gbogbo àwọn orúkọ bẹ́ẹ̀ tó bá ń preach wọn kò fẹ́ fi wò lára ẹ̀ bóyá wọ gan fún rẹ̀ onírúurú yẹn nínú that's all. gbogbo advice mo fẹ́ fẹ́ yín méjèèjì báyìí ni pé kẹ́ ẹ dìde ń bí kẹ́ máa níṣó níbi tó yẹ kẹ́ wà àbí ìwọ́n tiẹ̀ ṣó yẹ kó wà ń bí láàárọ̀ ọjọ́ ìgbéyàwó in another 1 hour àwọn èèyàn máa tó ń sí wọn máa ti dúró dé yẹn the car is on already ẹ̀dùn wájú kò síbí gbogbo àwọn make up àwọn wọ́n tẹ́ máa kùn sójú tó yẹ kó lọ́ máa ṣe ń sìn òráyè ṣe ẹwọ́ ẹ ti fìfẹ́ lẹ̀ ìfẹ́ ti wà okay already so ẹ má wọ́n ìfẹ́ mọ́ ó ti yẹ yáyáyá gidi. ó dàbí pé mi ò lọ́ọ̀kì torí ìwọ kan ká ní mo pé wọ́n ti sọ́pọ̀tọ̀ fún pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tó lè tẹ̀lé ló ṣe ń ṣe ìwọ kọ̀ọ̀kan ló yẹ kí n shows us my best man. Simeon, it's not too late. Yes, for sure. Ọlọ́run. You know what we're going to do now? Jẹ́ kí òun máa lọ sí ilé máa jẹ́ kí èèyàn kan gbé òun lọlé èmi àti ẹgbẹ́gbọ́n lájọ máa débẹ̀. Yà kábẹ̀ láti bẹ̀. Kò tún rárá. Máa ibi. Ó jájà rí ẹjọ́ náà. Láìpẹ́ yìí bí. Ìṣọ̀kan rèé. Ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn. Ìṣọ̀kan rèé. Ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn. Ìṣọ̀kan láàrin ẹbí ó ṣe pàtàkì. Ìṣọ̀kan láàrin àdúgbò nínú ìlú. Ìṣọ̀kan láàrin ọmọ ìyá àti bàbá. Ìṣọ̀kan láàrin ọkọ pẹ̀lú ìyàwó. Ìṣọ̀kan láàrin ìyá pẹ̀lú ọmọ. Ìṣọ̀kan náà rèé ó yá o ká ṣera wa lọ́kàn. Ìṣọ̀kan rèé.
ìdàgbàsókè ò sí ẹ jẹ́ a ṣera wa